àkúnlẹ̀bọ̀. Ǹjẹ́ sinimá yìí ní tírì àbí ò ní tírì? Ẹ máa bá ń ká lọ lóní wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ lọ́kàn òjèèjì. Sinimá àkúnlẹ̀bọ̀, sinimá tó dùn tó ta lẹ́nu dáadáa. Fathia Balogun, iṣẹ́ ńlá ló ṣe nínú sinimá yìí o, iṣẹ́ ibi ló ṣe. Ẹ sáà máa bá ń ká lọ, ẹ̀yin ọmọ ìyá mi, lọ́kàn òjèèjì, ẹ máa bá ń ká lọ, kò ní bàjẹ́ o. Ẹ káàbọ̀ sórí ìkànnì gbogbo etí tí ń gbọ́ wa. Yorùbá bọ̀ wọ́n ní tí tó gbà lọ gbọ́dọ̀ gbà bọ̀. Lórí sinimá yìí, ìyún sinimá àkúnlẹ̀bọ̀ tí gbogbo wa wò. Mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ wà láti wo 1, a sì wo 2. Àmọ́ ibi sinimá yìí parí sí, ṣé bẹ́ẹ̀ ló end sí? Ọlọ́run ọba, ṣé bẹ́ẹ̀ ló end sí? Ẹ tí lè mọ̀. Ẹ subscribe sórí ìkànnì yìí. Torí ìkànnì yìí gan-an láti máa gbéra wa débẹ̀. Lórí àwọn sinimá lọ́kan ọ̀jọ̀kan. Àwọn sinimá tẹ̀yin ń wò nílé, tẹ̀ ń wò lóde, tẹ̀ ń wò ń tàun. Orí ìkànnì yìí láti máa gbéra wa débẹ̀. Ibẹ̀ láti máa yànnàná bóyá ó ní 2, bóyá ó ní 1, bóyá 3 ni ẹ gbọ́ lórí ìkànnì yìí, kò ní bàjẹ́ o. Ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wá ò ní dì. Ńbo lẹ̀yin tí ń wò wá, ẹ kọ́mẹ́ǹtì. Ńbo lẹ tí ń bá wa wo sinimá wa, ẹ kọ́mẹ́ǹtì sórí ìkànnì yìí. Ẹ jẹ́ àjọ máa gbéra wa débẹ̀. Bó o ní ṣe ń lọ ọmọ ìyá mi lórílẹ̀‐èdè, ẹ kọ́mẹ́ǹtì. Bó o ní ṣe ń lọ nínú sinimá movie, ẹ kọ́mẹ́ǹtì. Ẹ já wa wo sinimá yìí, àkúnlẹ̀bọ̀, bí a ń lọ gangan nu. Tí èèyàn bá wo sinimá yìí, bó o ní sinimá yìí ṣe jẹ́? Gbogbo ẹ̀yin tí ẹ wo sinimá yìí, bó o lẹ ṣe lọ́ọ̀fù sinimá ọ̀hún sí? Gbogbo ẹ̀yin tí ẹ wo sinimá yìí, kí ni ohun tó wà nínú sinimá yìí tẹ́ rí yàtọ̀ nú ẹ̀ sọ́wọ́n sinimá tẹ́ ti ń wò tẹ́lẹ̀? Mo fẹ́ kẹ́ kọ́mẹ́ǹtì ń pa rẹ̀. Bó o lẹ ṣe rí sinimá yìí sí gẹ́lẹ́? Bó o náà ṣe ṣe? Ǹjẹ́ arábìnrin yìí ǹjẹ́ ó ṣe dáadáa nínú sinimá yìí? Ǹjẹ́ arábìnrin yìí ṣe dáadáa tàbí arábìnrin tí mò ń wí? Fathia Balogun. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ sí Fathia Balogun nínú sinimá yìí. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ sọ́mọ bíbí inú rẹ̀ nínú sinimá yìí. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ sí ìyá Fathia Balogun. Ẹ wo ohun tó fojú ìyá rẹ̀ rí. Ẹ wò dáadáa. Ẹ jẹ́ á gbé wò lọ́kàn ara wa. Èmi a máa pérò tí ń roko. Ẹ gbé tẹlifóònù yín dání. Èrò tí ń rodò. Ẹ gbé tẹlifóònù yín dání. Ẹ̀yin tẹ́ ń bẹ nínú ilé, ẹ tẹjúmọ́ TV yín dáadáa. Ẹ jẹ́ á wo sinimá yìí dáadáa. Ẹ jẹ́ á wò dáadáa. Sinimá tó kọ́ni lọ́gbọ́n ni, tó sì mú làákàyè wá lọ́pọ̀lọpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ní sọ pé àwọn sinimá Yorùbá ò dáa. Pé èmi ń wo sinimá Yorùbá. Bí n bá fẹ́ wo sinimá, ń wo sinimá Igbo, àbí kí n wo ti India, àbí kí n wo ti àwọn Jackchan. Tá a bá wò lọ wò bọ̀, ẹ wo iṣẹ́ ribiribi tí ọmọ Yorùbá ń ṣe lọ́wọ́ yìí. Ẹ tiẹ̀ jẹ́ ká wò dáadáa, ẹ wo sinimá eléyìí. Ẹ jẹ́ á wo ohun tí ń bẹ ń bẹ̀. Báwo lẹ ṣe rí sinimá ọ̀hún sí? Wọ́n gbìyànjú àbí wọ́n gbìyànjú? Ẹ jẹ́ á kọ́mẹ́ǹtì. Ẹ má sì jẹ́ á gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Torí ìkànnì yìí láti máa gbéra wa débẹ̀ nípa bó ṣe ń lọ. Jákèjádò gbogbo àgbáyé. Àkúnlẹ̀bọ̀. Ẹ rí i pé 2 náà kọ́ bí. Part 2 náà kọ́ bí. Part 3 rẹ̀ ń bọ̀ àbí ó bọ̀? Ibi tá a ti mọ̀ rí. Ẹ sáà máa bá ń ká lọ lóní wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ lọ́kàn ìjèèjì. Ẹ̀yin ọmọ ìyá mi ń lé lóko lọ́nà odò. Kò máa ní bàjẹ́ o. Kíní kan ò ní ṣe gbogbo aláṣẹ Èdùmàrè. Ọlọ́run ọba mi òòṣà òkè yóò máa tì á lẹ́yìn, kò ní tì á lójú. Èmi a máa pé ìkọ́ ọba láò. Ìkọ́ kan ìkọ́ mẹ́jọ lọ́nà. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń mówó tí ẹ̀ fi ń ṣe dátà,
tí ẹ fi ń wo àwọn sinimá wa lọ́kan òjèèjì ìkọ̀kan ò ní kọ yín láṣẹ Èdùmàrè. Ọba mi ní í ṣe kì í ṣèyàn, Elédùà ní í ṣe kì í ṣèyàn, Ọlọ́run ní ń tì á lẹ́yìn tí ò fi já a jábọ́. Ẹ wò ó nínú sinimá yìí, ẹ yá wò dáadáa, ẹ wo ohun tí Fathia Balogun ṣe fún ìyá rẹ̀. Sóhun tó yẹ kí ọmọ máa ṣe fún ìyá rẹ̀ nù. Ṣóra kí ìyá tó dẹ̀jẹ̀ léèyàn lórí, tó tọ́yàn láti kékeré, tó rẹ̀yàn dàgbà, ṣó wá yẹ kọ́mọ ọ̀hún kó fìbí san fún ìyá rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ abiyamọ ló wà tó dájú. Ọ̀pọ̀lọpọ̀ abiyamọ ló jẹ́ pé ìwà àánú wọn ò dáa. Ọ̀pọ̀lọpọ̀ abiyamọ ló jẹ́ pé ẹ̀tàn àánú náà fi ń bọ́ ọmọ lò. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà sì ní tó jẹ́ pé ìyá rẹ̀ tó gbé sínú látoṣù kínní tó ìdóṣù kejì tó ìdóṣù kẹta tó ìdóṣù kẹrin tó fi àdóṣù karùn-ún ìkẹfà ìkeje ìkẹjọ tó fi àdóṣù kẹsàn-án. Ìyá ọ̀hún gbìyànjú lórí rẹ̀ ńgbà tó ń bẹ nú. Ọjọ́ jíjẹ, ọjọ́ àìjẹ, ọjọ́ mímu, ọjọ́ àìmu. Ńgbà ìyá ọ̀hún tún fẹ́ rọbí tó fẹ́ bí ọ sílé ayé. Gbígbin àwọn lọsibítù wọn á kó gbanu fún un pé gbin ìgbóhùn ṣe kinní ọ̀hún ṣá à ń bẹ ni àbí bò ni ẹnu mi àgò ṣáwà ń bẹ ńgbà tó ń yan ta. Ìyá ọ̀hún wá ṣetán, ó gbìyànjú, ó bí ọ sílé ayé, ó rẹ̀ ẹ́ láti kékeré, ó tọ́ ọ dàgbà, nǹkan kan ò ṣí ọ́. Ńgbà àwọn abí ọ sílé ayé tán, tíwọ náà láti bí ìrákòrò, ó fún ọyàn ìyá ọ̀hún, ó fún ìgbẹ́ ọmú tán. Ìyá ọ̀hún tún wá bẹ̀rẹ̀ láti bí ìrìn ẹ, wọ́n mú ọ lọ sí skul alákọ̀ọ́bẹ̀rẹ̀, wọ́n ń sanwó rẹ̀ lọ́kan ọ̀jọ̀kan. Díẹ̀ kẹ̀kẹ́ ìwọ náà di pé ò ń dàgbà díẹ̀. Ńgbò wá dàgbà tán. Ìyá ọ̀hún rèé o. Ìyá ọ̀hún wá dẹ̀hun tí ó jẹ́ pé ò fẹ́ rí mi rẹ̀ lákìtàn. Ò fẹ́ rí mi rẹ̀ láìtàn ni. Ilé ayé àkàmàrà. Tí a bá wo gbogbo ohun tí a fi ń ṣe fíìmù yìí, ohun tí ń ṣẹlẹ̀ dáadáa ni. Ohun tí ń ṣẹlẹ̀ nínú ayé ni. Òun ló fi dá nílé ayé tá a wà yìí pé kéèyàn ná Ọlọ́run, kó bẹ̀rù Ọlọ́run ọba mi òòṣà òkè. Èmi á máa gbé kábíyèsí ọba mi ń tàgbà, ọba mi ń tàgbà, ọba tó ta gbòǹgbò gbogbo àyíká ẹlẹ́bùn ní ìkẹ́, ọba tó ti ń bẹ káyé tó máa bẹ, ọba tí ó wà ńgbà táyé ò ní jáyé mọ́. Mo ṣe bá o, mo ṣe sàdánkátà. Ẹ wo ohun tí Fathia Balogun ṣe nínú sinimá yìí. Ṣé ohun tó yẹ kí ọmọ máa ṣe fún ìyá rẹ̀, ṣé òun ló ṣeun? Ńgbò náà wá bímọ, ẹ wo ohun tó bí kalẹ̀. Ẹ wo ohun tó bí kalẹ̀. Ẹ wo àbúrò Fathia Balogun nínú sinimá yìí. Ẹ wò wọ́n dáadáa. Àti pé ibo ń Fathia àti rówó. Ṣó ṣẹ́ṣọ́ owó ni? Ṣó ṣe ríṣùà ni? Àbí kílẹ̀ èèyàn olóyìnbó ti ń pè é? Bó ló ṣe rówó? Ǹjẹ́ ẹ lè kọ́mẹ́ǹtì ń pa rẹ̀? Ǹjẹ́ tìrì fíìmù yìí ǹjẹ́ ó jáde ń kò pẹ́ àbí yóò pẹ́? Ẹja sọ̀ lórí rẹ̀. Béèyàn bá wo fíìmù yìí bí ò bá wo tìrì rẹ̀ kò dáa rárá. Èèyàn gbọ́dọ̀ wo wọ́n àná kó wo tìrì kó tún wo tìrì. Fíìmù tó dùn dáadáa ni, tó sì ta lẹ́nu. Ó ta lẹ́nu yẹ́ríyẹ́rí, ó ta lẹ́nu róbóróbó. Ẹ̀yin tí ẹ kọ sinimá yìí, iṣẹ́ ńlá lẹ ṣe. Ẹ̀yin tí ẹ gbé sinimá yìí kalẹ̀, tí ẹ rorí tí ẹ fi kọ sinimá yìí, bàbá ńlá àkọ́ṣẹ́ ńlá lẹ ṣe. Mo gbóṣùbà fún yín. Àkúnlẹ̀bọ̀. Ẹ má gbàgbé pé mo ní ẹ subscribe sórí ìkànnì yìí, ibẹ̀ lẹ ti máa gbọ́ wìnrìnwìnrìn ọ̀rọ̀ nípa Yorùbá movie.
bẹ̀ láti máa já yín tán. A ó máa fún yín ní update lóríṣiríṣi. A ó máa gbé yín débẹ̀ lóríṣiríṣi. Ǹjẹ́ fíìmù yìí ní tírì? Ǹjẹ́ kò ní tírì? Gbogbo àwọn fíìmù tẹ́ ń wò, tẹ́ ń wá 1, tẹ́ ń wá 2, tẹ́ ń wá 3 rẹ̀, orí ìkànnì yìí láti máa gbé yín débẹ̀. Fíìmù wo ló ń bọ̀ lọ́nà tí ó jáde? Tí ẹ wò tínú yín ó dùn, tọkàn yín ó balẹ̀, orí ìkànnì yìí lẹ́ ti máa gbọ́. Ẹ farabalẹ̀, ẹ máa bá ń kà lọ. Ẹ̀yin tèmi nílé lóko lọ́nà odò, kíní kan ò ní ṣe gbogbo wa. Nígbọ́jọ́ ọlọ́jọ́ lọ o. Ọlọ́run ọba mi òòṣà òkè yóò sì máa tì á lẹ́yìn, kò ní tì á lójú. Kíní kan ò ní ṣe wa. Bó o lẹ ṣe rí sinimá yìí sí? Bó o lẹ ṣe rí sí? Bó o lẹ ṣe fẹ́ràn rẹ̀ sí lọ́pọ̀lọpọ̀? Sinimá yìí dùn lọ́pọ̀lọpọ̀ àbí ó dùn? Ẹ jẹ́ á mọ̀. Ní kòpẹ́kòpẹ́ èyí, tírè fíìmù yóò jáde sórí ìkànnì ṣé Libya ni ká ti pè é ní àbí TV ibi tí ẹ ti wo 1 náà, tí ẹ wo 2, ibẹ̀ náà lẹ́ẹ̀ ti wo 3. Lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè. Kíní kan ò ní ṣe wa o. A máa lọ rí, a máa bọ̀ rí o. Ń bọ̀ náà ẹ jẹ́ ń sáré mú pọ̀ lórí ẹ̀ lókè lọ́hùn.